ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. ṣé àlàáfíà ni a bá yín? a kú ìpalẹ̀mọ́ Merry Christmas ó máa bá wa láyé, ó máa bá wa láàyè o. ẹ̀yin èèyàn lé gist tá a gbọ́ òun ni wípé wọ́n ní olórí Ronke àti Mariam wọ́n ní wọ́n lọ sí yàrá yeyeluwa, èyí tí Kabiyesi tí wọ́n ti ṣe gbogbo preparation fún Queen Naomi. Ẹ rántí pé a sọ fún yín pé màmá wa Fúnkẹ́ Felix wọ́n wá gbàdúrà sínú yàrá súùtù wọn pẹ̀lú àwọn èèyàn Ọlọ́run. Bí a ṣe gbọ́ wọ́n ní Tóbi ló lọ sọ fún Kábíyèsí pé òun rí Ronke àti Mariam ní inú yeyeluwa chalet, bọ̀ kò wá yé wa bí wọ́n ṣe wọbẹ̀. Ẹ jẹ́ ká jọ gbọ́ gist yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tí ẹ̀yin ará ilé tẹ̀ ń darapọ̀ mọ́ Mashola Gist TV, mo kí yín káàbọ̀ sí orí gist tèmi. ṣé àlàáfíà ni mo bá yín? Orúkọ mi ni Mashola, mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè bàbá wa nílùú Nàìjíríà. Tẹ́ bá ti subscribe, ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. Òkè òkè lọ́la yín á máa lọ. Ẹ kú ìpalẹ̀mọ́ kérésì àti ọdún 2024. A bá èmi àti yín láyọ̀ àtàlàáfíà. Èyí tó yà wá lẹ́nu ni pé báwo ni Ronke àti Mariam, báwo náà ṣe ṣí ilẹ̀kùn yeyeluwa suite, yeyeluwa quarters, báwo náà ṣe ṣí ilẹ̀kùn yẹn tí ò bá ṣe pọ́n jà. Allegedly bá ṣe gbọ́ ni o. Definitely wọ́n jà ni. Wọ́n nígbà tí Tóbi lọ sọ́dọ̀ Kábíyèsí, wọ́n ní Kábíyèsí kàn ń wò báyìí ni pé Kábíyèsí ò mọ nǹkan tó yẹ kán sọ. Because ó ń ya Kábíyèsí gan lẹ́nu pé kí náà wá lọ bẹ̀. Ṣé ẹ dẹ̀ mọ̀ pé wọ́n ti wà lórí pé wọ́n fẹ́ ba àwọn nǹkan jẹ́ nínú súùtù Queen Naomi yìí. Ẹ rántí ńgbà tí Kábíyèsí ní kán lọ ṣe àwọn iṣẹ́ kan nínú ibẹ̀ tán ní pé wọ́n lọ pick another one. Ẹ rántí àwọ́ọ̀dù tí Kábíyèsí order, tí kíní frame tí Kábíyèsí order fún àwọ́ọ̀dù Queen Naomi náà. Tán ní Mariam fẹ́ break ẹ̀, tán ló da gbogbo ẹ̀ sílẹ̀. Oríṣiríṣi ìwà ló wà lọ́wọ́ àwọn olórí yìí o, ẹ̀yin èèyàn lé. Nǹkan tí Mariam àti Ronke tó wá dé inú súùtù Queen Naomi àti quarters wọn báyìí, ó ní kò yé wa. Allegedly bá ṣe gbọ́ ni o, kò yé wa. Èmi dẹ̀ mọ̀ pé wọ́n já ibẹ̀ ni. Torí èní kọ́nà ti máa wọ́n fẹ́ break into the place. Ṣó ti yé yín? Àfi kí Ọlọ́run kó gba Kábíyèsí o. Bí a ṣe ń sọ̀kan, àti ní parí ìkan á tún ti wà ń bẹ̀. Àti ní parí nǹkan, èmi á tún ti ṣẹlẹ̀. Wọ́n nígbà tí Tóbi dé ọ̀dọ̀ Kábíyèsí, wọ́n ní ṣe ni Kábíyèsí ń wò wá. Ẹ wo, mi ò tiẹ̀ trust kankan nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta anyway. Tóbi gan pretender ni Tóbi ń gbà mí. Èní ìwà sọ nǹkan báyìí. Recently la gbọ́ pé ó ní Queen Naomi block òun. Ipe Queen Naomi wọ́n máa bínú. Ìgbà wo gan ni rí òun àti wọ́n sọ̀rọ̀ tó ti sáré block òun. Ipe bọ́n ṣe block Kábíyèsí nígbà kan náà nìyẹn. So bí Tóbi ṣe wà yẹn gan, èèyàn ò lè trust Tóbi. Bóyá ọjọ́ plan láti wọbẹ̀ ní ta ló mọ̀. Ṣùgbọ́n nǹkan tẹ́mi fẹ́ sọ fún Kábíyèsí ni pé ẹ tètè lé àwọn obìnrin yìí jáde nínú palace yín. Ẹ̀yin náà mọ̀ pé Queen Naomi kúkú ti fún yín ní option. Tí wọn ò bá jáde, wọn ò ní wọ palace. Ẹrù tí Queen Naomi kó sínú palace àti àwọn mọ́tò wọn kan kó wá, ìyẹn ò ní pé kí wọ́n wá nú palace o, Kábíyèsí. Ẹ tètè gbé ìgbésẹ̀ kí ẹ tètè lé àwọn olórí kúrò nú palace yín. Ẹ̀yin olórí yìí, ẹ fi Queen Naomi sílẹ̀. Ẹ jẹ́ kó gun omi. Ẹni ẹlẹ́ni kò rí ti yín rò. Kábíyèsí ti sọ pé Queen Naomi ò ń sọ̀rọ̀ yín rárá. Kábíyèsí ní àwọn ò mọ why tó jẹ́ pé ẹ̀yin lẹ máa ń sọ̀rọ̀ Queen Naomi. Wọ́n ní because Queen Naomi ò ní time yín rárá, kò ń sọ̀rọ̀ yín, kò rí ti yín rò. Ó ṣe jẹ́ ẹ̀yin lẹ wá ń wá Queen Naomi. Gbogbo nǹkan tí Queen Naomi bá ní báyìí ẹ fẹ́ lọ bẹ̀ ni. Ìgbà kan náà la gbọ́ pé kan nínú yín ó lóun fẹ́ gbalé Queen Naomi. Ẹ̀yin èèyàn lé.
èyí mà tún lágbára. Báwo lẹ ṣe máa lọ sí chálẹ̀ tó ní chálẹ̀ tẹ́ máa lọ break into it? Wọ́n náà bá yín nù bẹ̀, bẹ́ẹ̀ ṣe wá dénú bẹ̀ àmọ́. Àfi k'Ọlọ́run ṣàánú Kábíyèsí pẹ̀lú àwọn olórí yìí. Èmi ṣáà mọ̀ pé Ọlọ́run tó ń protect Queen Naomi á túbọ̀ máa protect wọn ni. Gbogbo nǹkan tó bá dẹ̀ wù kẹ́ ẹ wá lọ́bẹ̀ kò ní ṣe é ṣe. Nǹkan tó bá wù kẹ́ ẹ wá lọ́bẹ̀ bóyá ẹ lọ sọ nǹkan síbẹ̀ ni, ó máa domi ni. Nítorí pé Bíbélì gan sọ pé ká má fi ọwọ́ kun ẹni òróró òun Ọlọ́run, àbí ká ṣe jàǹbá fún wọn. Kí ló dé Mariam àtolórí Ronke, kí ló dé? Kí ló dé tẹ́ ẹ̀ jẹ́ kí ogun omi, kí ló dé tẹ́ ẹ̀ fi Queen Naomi sílẹ̀? Kí ni Queen Naomi ṣe fún yín gangan? Wọ́n ní Kábíyèsí gan ti béèrè lọ́wọ́ yín pé kí ni Queen Naomi ṣe fún yín, wọ́n lẹ́ẹ̀rí nǹkan kan sọ. So kí wá ní problem? Kí ni wàhálà? Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú Queen Naomi o. God will continue to fight our battle. Gist tá a gbọ́ ní ẹ̀yin èèyàn létà ní ká mú wá fún yín. Etí tẹ fi ń gbọ́ mi ò ní di. Ọwọ́ tẹ fi ń tẹ subscribe like oníkan ìsàlẹ̀ àpò. Òkè òkè lọ́lá yín á máa lọ. Merry Christmas in advance. Ó ti wọlé dé, á dẹ̀ bá wa láyọ̀ àtàlàáfíà. Please share this video, like and subscribe. God bless you all.